kábíyèsí elédùmarè ìbàrẹ̀ o. ṣé mọ̀ pé mo sọ níjọ́ òní wípé àdìtú nílé ayé àrà tó bá sì wu ọlọ́run ọba ní fẹ̀dá dá. kọ́lọ́run dákun kó dábọ̀ kó jọ̀ọ́ kó fi wá dára ire kó má fi wá dára tí ó pa wá lẹ́kún. ní ọjọ́ karùndínlọ́gbọ̀n on the 25 oṣù kẹta ìyẹn March 25 ni a gbọ́ nípa agbègbè kan tí wọ́n ní àrùn ẹ̀tẹ̀ ní bẹ́ẹ̀nbẹ́. tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá wo fídíò yẹn nígbà tí ó di ọjọ́ Sunday tí í ṣe ọjọ́ kejì ọjọ́ tá a gbọ́ ìyẹn on the 26 ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta bákan náà akórẹ́rẹ́ ikọ̀ Yorùbá Gidi TV àgbà Iberekodo lepers colony àgbàbẹ̀ lọ. nígbà tá a débẹ̀ gbogbo ń tá a bá ń bẹ̀ pátá la fi hàn yín. Ọlọ́run ń fi títóbi rẹ̀ hàn ni. ọba tó jẹ́ kí wọ́n wà lálàáfíà ọwọ́ rẹ̀ pé ẹsẹ̀ rẹ̀ pé. òun náà ló dá ọ ohun yìí kan náà ló dá àwọn tó wà ńbẹ̀ yẹn. ẹ máa farabalẹ̀ láti máa fọkàn bá ètò yìí bọ̀ torí pé bí n bá ń ṣètò ní tí mo fẹ́ fàyọ. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi TV. àwa gbéra nígbà tí ó di ọjọ́ kẹ́ni oṣù kẹrin April 1st a tún gbabẹ̀ lọ fún ìgbà kejì. àwa lọ lọ́wọ́ lásán o. nígbà àkọ́kọ́ tá a lọ pẹ̀lú báàgì ìrẹsì kan ṣùgbọ́n ní April 1st tá a máa padà lọ a lọ pẹ̀lú báàgì ìrẹsì 6, báàgì ẹ̀wà 2 àtàwọn nǹkan míì lóríṣiríṣiríṣiríṣi tí ẹ̀yin tẹ́ ń wò mí yìí sanwó fún tẹ́ ẹ fi oògùn ojú yín ṣiṣẹ́ fún. kí ni ó fà á tí àwọn tí wọ́n ṣiṣẹ́ làágùn yìí fi kà nínú owó ọwọ́ wọn láti fi ran àwọn adẹ́tẹ̀ lọ́wọ́ pé kí wọ́n rí oúnjẹ láì ṣe pé mọ̀lẹ́bí wọn wà nínú wọn? kí lẹ rò kó fà á? mo ń bọ̀ lórí ẹ̀. nígbà tí èèyàn míì tó bá la àwọn wàhálà kan kọjá tó wá rí wípé Ọlọ́run yọ òun níbẹ̀ nígbà míì kò ní mọ̀ tó jẹ́ kí òun bọ́ kúrò nínú ewu. oore ṣíṣe dáa púpọ̀ o, àánú ṣíṣe dáa púpọ̀. abájọ náà tí ó fi mọ́ pé ẹni bá ṣàánú onítọ̀hún ara àánú gbà. ẹni ẹ̀wà kọ̀rọ̀ mi lè yá nígbà tá a débẹ̀ lọ́jọ́ sátidé ọjọ́ kẹ́ni oṣù kẹrin April 1st. nǹkan ìyàlẹ́nu kan ṣẹlẹ̀. nǹkan ìyàlẹ́nu tó ṣẹlẹ̀ ni pé bá a ti ń kó rẹ̀ sí wọlé tá à ń kó wo àwọn nǹkan wọ̀nyí wọlé tí wọ́n rí inú wọn dùn ṣùgbọ́n wọ́n ṣe nǹkan kan tó yà mí lẹ́nu. kàkà kí wọ́n máa kí wa pé ẹ ṣé o, ṣé ẹ mọ̀ tí wọ́n ń ṣe? kàkà kí wọ́n máa kí àwọn tí wọ́n kówó lẹ̀ pé kára kìíní yìí wá, ṣé ẹ mọ̀ tí wọ́n ń ṣe? wọ́n fi orin bọnu, wọ́n ń kọrin yin Elédùmarè. a ṣeun lọ́pọ̀lọpọ̀ 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 ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ 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 ẹ ṣeun wàrà lẹ́yìn o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun àtàmà pẹ̀lú lọ́pọ̀ sẹ́mà pẹ̀lú lọ́pọ̀ ara wa ò gbẹjọ́ wẹ́wẹ́ lọ́sẹ̀ máa dúpẹ́ lọ́pọ̀. wọ́n bẹ̀rẹ̀ sí kọrin ẹ̀yìn. bẹ́ẹ̀mi àti yín bá pàtẹ́wọ́ báyìí ìrọ̀rùn ni, bí àwọn bá ń pàtẹ́wọ́ ìnira ni torí wọn ò níka. àwa tọpẹ́ tọ́ sí ọmọ rẹ wá. àwa tọpẹ́ tọ́ sí ọmọ rẹ wá.
ijó yẹn ò rọrùn torí wọn ò lẹ́sẹ̀. Ọ̀pọ̀ wọn lẹ́sẹ̀ wọn ìka mẹ́ta ti gé, ìka méjì ti gé, ìka yọkan ti gé, ẹlòmíì gbogbo ìka ẹsẹ̀ pátá ló ti lọ nínú wọn. Nǹkan tó ń bà yẹn lọ́kàn jẹ́ ni. Ṣùgbọ́n wọ́n gbé ìbànújẹ́ àti ìnira àti ìrora yẹn kúrò lójú, wọ́n fi ayọ̀ hàn, wọ́n ń jó, wọ́n ń rábàbà sí Ọlọ́run ẹlẹ́dàá wọn. Wọ́n mọ̀ọ́re torí wọ́n mọ̀ wípé wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn ní Èdùmàrè ló rán wa wá. Ẹ̀rí òní ni ọjọ́ kìíní oṣù kẹrin ọdún ìyá 2023. Ẹ wo iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe fún wa. Gbogbo wa ká tó bẹ̀rẹ̀ oṣù kẹta tó parí, ká bẹ̀rẹ̀ láyọ̀ àtàlàáfíà, ó lè bá ayọ̀ àtàlàáfíà náà parí ẹ̀ fún wa. A tó wá wọnú oṣù kẹrin láyọ̀ àtàlàáfíà, ẹ wo iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe fún wa. Gbogbo orí ilé àlérò rẹ̀ léde o, tẹ̀wò ìrètí wa tí ò já sásán, Olúwa ẹ ṣe gbogbo wa àdákẹ́ àdúrà. Oore ọ̀fẹ́ Ọlọ́run ó gbòde púpọ̀ jù. Àdúrà wa bá ṣe ń képe Ọlọ́run ṣe ìta wà nínú. Ìdí ẹ̀ ni pé kí gbogbo wa ká fi Ọlọ́run bó ṣe fẹ́ wọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ọba ló rán yín wá sọ́dọ̀ wa. Àmọ́ yín rí tẹ́lẹ̀. Ọjọ́ tẹ wá síwájú mi. Tó ẹlẹ́ẹ̀dẹ́bí rí. Ọlọ́run ọba náà ló mú yín wá. Àwa náà à ń sọ fọ́lọ́run pé àwọn aláàánú olóore kọ́lọ́run kan bí àánú wa tí wọ́n lójú kan wá ṣe wá láàánú. A ní ìdí àánú. Ìjọba mélòó ni wọ́n fẹ́ ṣe, ṣùgbọ́n a dúpẹ́ o lọ́wọ́ ẹ̀yin tí Ọlọ́run rán sí wa tẹ̀lé jíṣẹ́ àti níbòmíì nígbà tí wọ́n bá gba ọrẹ tán ara wọn ni wọ́n fi bọ́, ṣùgbọ́n wọ́n fi ràn yín ẹ̀dẹ̀ wá jíṣẹ́ fún wa. Torí èmi ò kú débẹ̀ rí, mo gbọ́ fúngbà àkọ́kọ́ lọ́jọ́ Sunday tó kọjá, òní yìí ló pé jẹjọ tí mo gbọ́ níjeje la kọjá lọ síbẹ̀ tẹ́ ẹ fi rí wọn wò. Ẹ̀kọ́ tí mo fẹ́ ká rí kọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọgbà wọn yẹn, ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé ipòkípò ká wà nínú ayé yìí, ẹ já máa mórí Ọlọ́run o. Àwọn pírọ́blẹ́mù ìṣòro tó o níhun ní mú ọ ráhùn lójoojúmọ́, o sì mọ̀ bóyá o mọ oore ńlá kan tọ́lọ́run ti ṣe fún ọ. Ipò tó burú jù yẹn lọ ló bá tò sí, Èdùmàrè gbé ọ kọjá abẹ, gbé ọ síbòmíì. Àwọn tó wà lókè ló ń wò. Bó ti wù kó bíntín rẹ́gẹ́dẹ́ gbéníṣín rí bíntín tó lójú ẹ, mọ yìí tọ́lọ́run ṣe fún ẹ, ẹ̀mí ìwàláàyè tó ní. Kódà kó èèyàn wà lórí sick bed nílé ìwòsàn. Àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n gan wọ́n dúpẹ́. Gbogbo ẹni wà nílé ìwòsàn Ọlọ́run ó mú yín lára dá. Gbogbo ẹni ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n tó jẹ́ pé àkóbá àdábá ni tí ìṣàfọwọ́fà ẹ̀, Èdùmàrè ó yọ yín. Ẹ ń bá tó wájà fọwọ́fà náà, Èdùmàrè ó forí jìn yín. Èmi kọ́ ẹ̀kọ́ kan ń bẹ̀ yẹn. Ẹ̀kọ́ tí mo kọ́ ni pé àfi kí n ṣáà máa mórí Ọlọ́run ṣá nígbà gbogbo. Bí ń dùn bí ń kan ká ṣáà máa yìn ín lógo. Àwọn bàbá wa sọ, wọ́n ní ẹni bá dúpẹ́ orí àná á rí mi ìgbà. Ẹ fojú inú yàwòrán bàbá kan tó lọ́mọ méjì. Bó ṣe fún kan ní bisikíìtì, ìyẹn gba bisikíìtì lọ́wọ́ bàbá, ó sì ń lọ. Nígbà tí kejì dé, ó fún ní bisikíìtì, eléyìí ò gba bisikíìtì, ní dáàdì, wow, dáàdì, ó bẹ̀rẹ̀ sí í jó. Kó mọ̀ tiẹ̀ ṣe thank you gan. Tó bá tún dìgbà míì tó tún ṣe bẹ́ẹ̀, tíyẹn tó tún fún ní ṣingọ́ọ̀mù, tíyẹn tún gba ṣingọ́ọ̀mù tó lọ, tí kejì tún gbà á tó tún ṣe oh my daddy, ó tún lọ. Ẹ jọ̀ọ́, èwo gan ni yóò máa wù nínú àwọn, èwo ni yóò máa wù bàbá yẹn nínú àwọn méjèèjì láti máa ṣe nǹkan fún?
èyí tó mórí àbí bó ti wù kó bíntín tó mo kẹ́kọ̀ọ́ kan sí i pé kí n máa mórí kódà nígbà tí èèyàn wá wò pé irú kí leléyìí kí ló ṣubú tẹ̀hún yìí kí èèyàn sì tún máa mórí má wo àwọn tó sàn jù ẹ lọ ìní ẹ̀wá kọ̀rọ̀ ó lè yá ẹnìkan wá jẹ́ adarí wọn bẹ̀ Jimoh Ahmed àbí Jimoh Ahmed ló kọ ẹ̀ ń jẹ́ Jimoh ó ṣàn jẹ́ Jimoh orúkọ ẹ̀ ń jẹ́ Jimoh òun ni chairman wọn bẹ̀ Jimoh Ahmed ni mo ti rántí dáadáa tó bá jẹ́ pé báyìí làwọn adarí wa rí àwọn tí wọ́n fi ṣe gómìnà tí wọ́n fi ń ṣààrẹ orílẹ̀-èdè nǹkan ìbá máa dùn gan ọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ jọ́ lójú ó sì jẹ́ lógún ó mọ ọkọ̀ gbogbo wọn ó mọ ìṣòro tó ń bá ìkọ̀ọ̀kan wọn kódà tó fi má àwọn ọmọ wọn ó mọ kíláàsì tí ọmọ kọ̀ọ̀kan wà ó jọ mí lójú pé irú àwọn ìṣẹ̀dá tó dáa báyìí wà nírú ipò báyìí tóró náà ó nípèníjà àìsàn ẹ̀tẹ̀ kò lẹ́sẹ̀. àwọn kan wà tó jẹ́ wípé irú ìwé tèmi ń lò ó yàtọ̀ sí ìwé tó ń lò ìwé tó ń lò yẹn ó máa ń sábà jẹ́ kí egbò wà ní ẹsẹ̀ torí ibi tó yẹ kó de bẹ́ẹ̀tì ẹ̀ sí gbogbo bẹ́ẹ̀tì ẹ̀ ti yọ gbogbo ohun tó dẹ̀ ṣe ọ̀rọ̀ bọ̀ ó yàtọ̀ sí àwọn tó yẹ pé bóyá wọ́n ṣe bíùdì ẹ̀ bóyá yẹ bíùdì ẹ̀ tó ń lò ṣá ló jẹ́ kéde wà. sọ tó náà ẹ̀yin náà artificial ẹsẹ̀ lẹ́ ń lò báyìí ẹ pẹ̀lẹ́ o. rọ́bà ni. no bí ike ni wọ́n wà nínú. ike ló wà nínú. wọ́n rọ ẹsẹ̀ fún ni tó fi ń rìn wọ́n rọ ẹsẹ̀ fún òun fúnra ẹ̀ ńgbà bá ń bì mí ìléèrè tí òun bí ó ṣe sọ̀rọ̀ òun fúnra ẹ̀ ní ń tàn mọ́lẹ̀ sí láti jẹ́ ká mọ̀ ṣòro tí kọ̀ọ̀kan wọn ní bóyá wọ́n lè rí aláàánú látara ẹ̀yìn tẹ̀ ń wò wá bóyá ẹni tí ó kó oògùn lọ tí ó láyàsí pẹ̀lú ilé ìwòsàn tó wà ní Iberekodo lepers colony ni o láti kó oògùn oríṣiríṣi wá o àtàbẹ́rẹ́ fún àwọn tó lárùn ẹ̀tẹ̀ yìí o bóyá ẹni tí ó wàá mú ọmọ ìkànnù wọn tí ó sponsor ẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ àti oríṣiríṣi àǹfààní míì tó lè sọ sí yín lọ́kàn láti ṣe láti bẹ̀lẹ́ ti láǹfààní àti rèé ẹ wá gbọ́ mi nínú àwọn nígbà tá a débẹ̀ kí n tó sún sọ́wọ́ wájú ìyá kan sọ̀rọ̀ nípa nǹkan tóun ó fi dáná a wá wò pé dípò sítóòfù tí wọn ò ní rẹ́pò kẹrosíìnì láti fi dá ńgbọ̀ bá yá yóò sàn kí a máa lo kòpọ́ọ̀tì èédú láti fi dáná torí pé ìyẹn tún rọjú díẹ̀ torí kẹrosíìnì wọ́n o fẹ́ni tí ń gba 10,000 naira ní sálárì eléyìí ò bẹ́ẹ̀. ìkejì ìyá yẹn ń complain nípa èéfín tó ń ṣàròyé nípa ẹ̀ yẹn ìwọ̀nba ní ọ̀mọ tó bá jẹ́ kòòlù pọ́ọ̀tì eléèdú ni a fi ń dáná. ojú òríran ìjọ tí ìgbà tí owó rè é kì í jẹun oúnjẹ lè wà ní ilé aláàánú ṣe é ṣe wá oúnjẹ ń wà nígbà yẹn wọn àti dáná tó lè dá iná èéfín yẹn tó ń dà mí ká. iná gilẹ̀ ń dá. bẹ́ẹ̀ ni sà ọ̀nà ìjọ karosíìnì yóò tí wọ́n ń gbà. ṣé bẹ́ẹ̀ wá lè dáná gáàsì báyìí. wọ́n lè jà gáàsì ọmọ lè jà sítóòfù. ẹ lè dá stóòfù. bẹ́ẹ̀ ni sà ojú ìlú nǹkan kan jẹ́ ọ̀pọ̀. ṣe ní stóòfù. ẹ̀rí ta wọ́n lójú ń dùn àwọn pé kò ń jẹ́ káwọn lè dá torí náà gidi. ẹ jókòó náà ọmọ ẹ jókòó a máa bá yín wá lókè sí. ojú tí ò tọ́ iná ìlú ohun tó máa ń padà dá sílẹ̀ ni kí ojú tó máa dùn ní èyí tó bá wà nílẹ̀.
lóòótọ́ torí lánàá gan mo sì gbé wọn lọ sí hospital ti iceland kan ní kíní tó jẹ́ lórí àgbà pẹ̀lú ṣùgbọ́n ti èéfín yẹn náà tún kàn. wọn lọmọ lọ́dọ̀ àbí. wọn kò sọ wọn Lasiko yẹn kó pọ̀. sọ ayé pé kó tá a bá fẹ́ ra stove bẹ́ẹ̀ kò ní já wọn nìkan a jẹ́ pé a ó tún ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ onístove dé torí kò lè já wọn nìkan ló wà nínú irú ìṣòro yẹn. wọ́n pọ̀. kò sẹ́ni tó nínú gbogbo bí kò sẹ́ni tó láǹfààní àti lo stove kò dẹ̀ sẹ́ni tó láǹfààní àti lo gas torí kí nìdí ni wípé stove àkọ́kọ́ owó kerosene ẹ̀kejì gas ìbẹ̀rù kì í ṣe ti pé bóyá wọn àgbà ní olè jẹ́ kán lo gas but ìbẹ̀rù ẹlòmíì wà tó jẹ́ ti bẹ̀rù ṣùgbọ́n ẹlòmíì sì lè lo ṣùgbọ́n ẹlòmíì tó lè lò tó yẹ pé bóyá kò sówó lọ́wọ́ ẹ̀ tó lè fi wá ìyẹn sì dúró but nígbà tó bá lẹ̀ ti jẹ́ pé bóyá igi ni wọ́n bá ti bọ́ sẹ́gbẹ̀ẹ́ lé wọ́n á lọ ṣẹ́ igi àwọn nǹkan tó jẹ́ bí ìpèníjà. so iná igi ni ọ̀pọ̀lọpọ̀ ń dá ń bí. kò jẹ́ ìgbó ṣe pé bóyá ọ̀pọ̀lọpọ̀ gbogbo èèyàn iná igi náà ń dá ń bí. ìyẹn dẹ̀ ń bójú jẹ́. ojú wo ò ní rí bí àní kànjàngbọ̀n àní rí dààmú àìsàn burúkú ayé kò ní ṣe nìkankan wa bẹ́ẹ̀ bá fẹ́ látọkàn yín láti darapọ̀ kájọ máa ṣiṣẹ́ papọ̀ fún ìrànlọ́wọ́ àwọn tí wọ́n ń ṣaláìní ìrànlọ́wọ́ àwọn tó wà nínú ìpèníjà báyìí tó bá jẹ́ pé ẹ wò pé ibẹ̀ yẹn lẹ́yìn fẹ́ máa lò láti fi ṣàánú fáwọn tí wọn ò lè dá oore padà fún yín tẹ́yìn wà máa rí àánú gbà padà látọ̀dọ̀ Ọlọ́run tààrà Ọlọ́run ní máa ń rán àánú sí yẹn ní máa ń rán bẹ́ẹ̀ bá ṣoore fúnra àwọn wọ̀nyí wọn à lè san padà fún ọ Ìdùmarè nìkan ló lè san ọ̀nà tó sì lè gbà san ìwọ́gàn ò mọ̀ èmi wá wúra mi báyìí pé orí ọ̀fẹ́ mọ̀ rí gbà o torí àwọn èèyàn wọ̀nyí náà kì í ṣe pé ó tẹ́ wọn lọ́rùn láti wà nípò yẹn wọn ò dẹ̀ mọ̀ pé àwọn náà máa bára wọn nípò yẹn kódà wọn lágbára láti yọra wọn nípò yẹn àwa náà tá a wá wà nípò yìí tá a lè sọ pé Ọlọ́run jogún àlàáfíà fún wa lẹ́nìkẹ́ni kejì lẹ́nìkọ̀ọ̀kan gbogbo ẹni wò pé Ọlọ́run jogún àlàáfíà fóun pé tòun tó sì sàn ju tiwọn lọ agbára èmi rẹ kọ́ la tún fi wà nípò táwa náà wà yìí agbára ẹnìkankan wa kọ́ la fi wà láyé dòní orí ọ̀fẹ́ ni bó wa la ṣe fẹ́ mọ rírì ire tọ́lọ́run ṣe fún wa ọ̀nà kan ṣoṣo tó dára jùlọ láti mọ rírì àǹfààní tí Elédùmarè ṣe fún wa oore tí Elédùmarè ṣe fún wa ni pé káwa náà máa nawọ́ oore fáwọn tí wọ́n ṣe aláìní tàbí tí wọ́n nílò oore tí wọ́n nílò àánú èmi tún kẹ́kọ̀ọ́ sí i ṣé má parọ́ fún yín bẹ́ẹ̀ mi ṣe ń ṣe àwọn ètò mi kọ̀ọ̀kan ẹ̀kọ́ lèmi lọ ń kọ́ o àwọn ètò mi kọ̀ọ̀kan bí ìgbèmí ń re kíláàsì ni o ṣùgbọ́n ó yà mí lẹ́nu pé síbẹ̀síbẹ̀ kò tí ì yé ọ̀pọ̀lọpọ̀ mi ẹlòmíì á tún máa bú mi ó lọ ṣe íńtábíù fáwọn pásítọ̀ tí ó fẹ́ máa polówó kìrìsìtẹ́nì ẹ̀sìn tí wọ́n fi wá kó wa lẹ́rú ni ẹlòmíì á ní ó ń ṣe íńtábíù fáwọn aláàfà ẹ̀sìn ẹrú ẹlòmíì á ní ó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yóò lọ bẹ́lẹ́gún yóò lọ bọ́ lọ́ṣun yóò lọ bólógùn yóò lọ bálàjẹ́ yóò lọ máa ṣe íńtábíù fún wọn yóò lọ máa báwọn olóògùn ẹlẹ́bọ ọ̀rẹ́ wò ó èmi ìbá rọ̀ ẹ́ tó o bá wo àwọn ètò mi èyí tí yóò wúlò fún ọ́n bẹ́ẹ̀ ni ó dì mú èmi ń kọ́gbọ́n jojúmọ́ ni nípa ilé ayé yìí torí mo fẹ́ràn láti máa wá ìmọ̀ kódà nígbà tí mo bá rò pé mo ti mọ nǹkan kankan ní tí mo gbà pé mo mọ̀ mo tún sì máa ń wò bíi pé mi ò mọ̀ màá tó farabalẹ̀ bí ń ṣe dẹ́tí rèé tí mo wò bí aláìmọ̀ láti gbọ́ kílẹ̀ lómii fẹ́ sọ nípa nǹkan yẹn ìyẹn ló bí
irú àwọn ètò tí mò ń ṣe tí mò ń yájú lé kiri kò sí míì. Mo sì mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe jẹ́ nìkan táwọn ilé ìbò máa ń sọ pé wà inquisitive tó máa ń fẹ́ mọ̀ ọ̀pọ̀ náà bẹ́ẹ̀ ní ń fẹ́ mọ̀. Kódà nígbà tẹ́ bá ń sọ tí wọ́n mọ̀ dojú wọn á tún sì farabalẹ̀ gbọ́n tó fẹ́ wí. Ẹ̀yin tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ àwọn ètò mi mo mọ̀ọ́rẹ́ o. Ọlọ́run lẹ fẹ́ràn lára mi. Bẹ́ẹ̀ tí ń pè mí tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi. Ẹ ṣeun tẹ́ ń fún mi ní ìwúrí tí ó jẹ́ kí n tún máa wò pé mo mà tún gbọ́dọ̀ ṣe dáadáa sí i. Mo mà tún gbọ́dọ̀ ṣe dáadáa sí i. Ẹ ṣé o. Ẹ láǹfààní láti jẹ́ ká pàdé pọ̀ lórí WhatsApp. Ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ ìgbìmọ̀ tàbí àjọ tá à ń pinnu láti gbé kalẹ̀ láti máa ran àwọn èèyàn lọ́wọ́ tó bá wù ẹ́ bẹ́ẹ̀ pé kájọ ṣe é torí ẹ̀yin lẹ̀ ń jẹ́ kó ṣeé ṣe fún mi, ẹ̀yin lọ́lọ́run ń lò láti lè ṣeé ṣe. Ọlọ́run lo èmi láti gbé platform yìí kalẹ̀ láti lè máa tàn mọ́lẹ̀ sáwọn nǹkan. Ọlọ́run wá ń lo ẹ̀yin láti máa fi ògùn ojú yín ìwọ̀nba tẹ́yin náà ní láti máa lò ó fi ṣèrànlọ́wọ́ kó lè ṣeé ṣe fún wa láti náwó àánú sáwọn tó nílò àánú. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ ó ṣeé ṣe. Ẹ fààyè gbọ́ Ọlọ́run láti lò yín ni. Ẹ lè jẹ́ ká create WhatsApp group tẹ́ ẹ bá fẹ́ bẹ́ẹ̀. Ẹni bá wá fẹ́ bẹ́ẹ̀ lè tẹ̀mí láago lórí WhatsApp kájọ sọ̀rọ̀ pọ̀ lórí bá ó ṣe ṣe láti lè create WhatsApp group pé mo fẹ́ láti wà nínú group yẹn o. 081 504 404 64 ní WhatsApp line. Nọ́mbà yẹn lẹ̀ ń wò lójú wòrán yẹn. WhatsApp line yẹn ibẹ̀ gangan ní kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí lórí WhatsApp ká lè jọ ṣiṣẹ́ papọ̀. Ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá láti máa ṣoore fáwọn èèyàn níwọ̀n ìgbà tó yẹ pé kò sú Ọlọ́run kò sì rẹ̀ Ọlọ́run. Elédùmarè tí ń ṣoore fún wa láì wo tẹ̀sìn tẹ̀yà tí àwọ̀. Ọlọ́run yìí wò bóyá èèyàn ká kàwé tàbí kò kàwé kó tó ṣe lóore, kò ní wò bóyá funfun ni àbí dúdú. Ẹ ṣeun, àjọṣe wo ní bàjẹ́. Ire o. Mr. Jimoh, lórí ọ̀rọ̀ dádì yìí àwọn kan wà concern nípa wọn lórí ọ̀rọ̀ dádì yìí. Gẹ́gẹ́ bí tá a gbọ́ wọ́n ní wọn ò ní ọmọ, kò síyàwó, àwọn nìkan ni wọ́n ń dá gbé àtẹ̀yìn tọ́lọ́run fi yí wọn ká níbí torí wọn pé pẹ̀lú ìfẹ́ lẹ fi ń bára yín lò bí. Ṣùgbọ́n síbẹ̀ àwọn kan ní àwọn fẹ́ kíà nípa báwo ni ìwọṣọ wọn, báwo laṣọ wọn ò ṣe ní máa dọ̀tí, wọ́n tún nípèníjà ojú, báwo laṣọ wọn ò ṣe ní máa dọ̀tí, dídáná oúnjẹ ń kọ́ kí lẹ báwo ni ìrànwọ́ wà láti lè ràn wọ́n lórí yẹn. Ẹ̀hún tá a lè ṣe torí tí bá ní ẹnìkan lè máa ní kóun fi tọ̀dọ̀ ti ẹ̀bẹ̀ tó bá ṣe láàárọ̀ tó bá ti lọ́sàn-án tó bá lálẹ́ ó lè lóhùn ọ̀wà. Àyàfi bó bá yẹ pé bóyá wọ́n lè rí èrò tó lè rí kó wá máa hàn. Ẹni ẹ̀gbọ́n la nílò. Báwo ni wọ́n ṣe ń fọṣọ tẹ́lẹ̀? Báwo ni ara wọn ṣe ń ṣe tẹ́lẹ̀? Wọ́n máa ń pè èèyàn kan pé kó wá bá wọn fọṣọ. Ìyẹn ni wọ́n máa ń fún lówó. Tẹ́ni ẹ máa ń ṣe dáadáa. Ó ṣe dáadáa. Bàbá ṣe ń ṣe dáadáa. Ó ń fọ dáadáa. Ó ń fọ dáadáa. Ó tẹ̀yìn lọ́rùn kó máa bá yín fọ síwájú sí i. Tó bá ṣe lówó, á mọ bá mi fọ. Nípa bẹ́ẹ̀ a máa ṣètò owó fún ẹni. Èló ló máa ń gbà? 1,000 ló gbà ó. Tó bá ti wá fọ aṣọ lẹ́ẹ̀kan. Bóyá àwọn bàbá ṣe fẹ́ ṣe káàṣì láfún bàbá ni àbí ṣé ó lákàntà lè fowó tàbí káàṣì? Ṣé fún tiwọn? Fún tiwọn. Mi wọ́n lákàntì but mi lérò pé wọ́n lè wọ báńkì ní ìsìn. Náà tẹ̀lé wọ báńkì. Ṣé ní bàbá lè tiẹ̀ ní? Káàṣì ni. A máa ṣètò káàṣì wà tá a máa ń bọ̀. Ṣé gbọ́ bàbá? A máa ṣètò káàṣì owó tá a kọ́kọ́ máa mú wá fún yín. A máa yẹ kó jẹ́ káàṣì 50,000 naira.
ìdí tí káàṣì yẹn fi máa jẹ́ 50,000 ni pé bí wọ́n bá ń fún gbogbo èèyàn lówó wọn kì í fẹ̀yìn lówó torí ẹ̀yin ò sí lórí ìwé owó payroll tíjọba fi ń fáwọn èèyàn ní 10,000 naira. Àwa ní ká bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú pé ká fún yín ní 40,000 naira. 40,000 yẹn wà fún láti fi rọ́pò 30,000 tí wọ́n kì í rí gbà yẹn oṣù mẹ́rin tí kọ́kọ́ kúrò ń bẹ̀. Ó máa kù 10,000 lẹ́yìn àrí. Nínú 10,000 yẹn bàbá ti máa láwọn ọ̀gá tó wù ọ́ láti rà fúnra wọn kí wọ́n yọ 5,000. Báwo ni ẹni ẹ ṣe máa ń wá fọṣọ yẹn? Ẹ̀fọ́ bá ti pè. Tó bá kàn ti pè ní bábí ẹ̀kan lọ́sẹ̀ àlè. Ẹ̀kan lọ́sẹ̀ méjì. Bàbá ní a fún lówó lẹ̀. Ó mọ̀ jẹ́ ni pé kí bàbá kì í mú 10,000 ló kù sọ́wọ́. 50,000 bẹ́ẹ̀ kán kì í 10,000 ló kù sọ́wọ́ pé àwọn níbi fún ọ̀rọ̀ ṣe kí yẹn wà ní pamọ́. Ṣùgbọ́n owó oṣù mẹ́rin 40,000 yẹn wọ́n á gbà. Arábìnrin yìí lọ́jọ́ ìyẹn wọ́n láwọn ọmọ wọn kì í lọ sí school. Ọmọ mẹ́rin àdìgbò ọmọ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Ọkọ wọn yẹn gan-an ó wù mí rí. Ó wá bí lánàá. Ọjọ́ tí oúnjẹ bá wà ló máa wá. Tó bá ti jẹun ó tó ti lọ nìyẹn. Tó ń bá ti jẹun nísìnyí tó ń jẹ́ ti wà ń sìn yóò wá. Ó ṣe bó bá ti gbọ́ báyìí ó ń bọ̀ gbé jẹ́ ti wá. Pẹ̀lú biscuit. Àwa máa jẹun. Ó máa wá jẹun. Ó lọ bí iṣẹ́. Iṣẹ́ wo ni ọkọ ń ṣe? Mo wẹ́yìn pé ni wọn. Ó láwọn tó ń rẹ́lé ohun tí mo máa sọ nínú ẹ̀. Ẹgbà tó sọ fún ẹ èlò ló mú wálé fún ẹ. Láti bí oṣù mélòó? A ò ní gbọ́ tí obìnrin bá sọ. Ìdí nífẹ̀ yìí tẹ wà bí ilẹ̀ rí ẹbí tiẹ̀ náà sì kọ́. Wọ́n bá fẹ́ fún owó ìdìdánwò ẹ̀. Ó lè wá máa dì pé bóyá kán máa gbà kí wọ́n máa kí rẹ́kọ̀dù wà fún. Torí wọ́n bá kówó lé lọ́wọ́ tó bá máa fi tó bí ọ̀túnla. Ṣé ìjọba wọn fáwọn náà lè rí dáná? Ìjọba òkú ní ìgbà kan. Àwọn ọmọ mẹ́rin sì rèé. Wọ́n láyé ṣe lè báyìí. Wọ́n ní ọkọ wọn ní ìránṣẹ́ Ọlọ́run kì í ṣe family planning. Láì dẹ̀ níṣẹ́. Ṣẹ́ẹ̀tù bí mi báyìí. Tí ó bá sí tí wọ́n padà wọ́n hospital náà ti lọ gbé ìgbọ̀n sí lára bó ṣe wà ẹ̀. A ti bí bí mẹ́rin sí lẹ́yìn. Ìjọba ti yẹ ṣe báyìí. Àwọn ọmọ ọlọ́mọdé lélẹ́yìí, àwọn ọmọ aláìmọ́ mẹ́sẹ̀ ọmọ. Ẹni tí ó sì jẹ́ tó ní wọn kì í ṣe family planning. Ó náà bọ̀bá ó ní onígbé ní wọ́n máa bí sí kó máa rẹ̀ sí báwo àwọn ọmọ tẹ́ ń pè wáyé ń sìn aláìmọ́ mẹ́sẹ̀ ni wọ́n kò sí tó kọ́ àwọn ọmọ yìí. Ẹ jọ àwọn ọmọ yẹn dà àwọn ọmọ yẹn dà. Ok, iṣẹ́ wo ni ń sọ? Ok, ìyẹn. dé láti skul ló máa lọ sí Ok. iṣẹ́ ìgbà tó bá wọn ní ọwọ́ tó bá Ok, ó ń lọ sí skul ó tún ń kọ́ṣẹ́ mechanic ìyẹn dáa. Kí lórúkọ ẹ? Ìwọ ń bá wí kí lórúkọ ẹ? Kejì. Class wo ló wà? Primary 1. Kí lórúkọ ẹ?
Mary, kíláàsì wo ló wà? KG2. Kí lórúkọ ẹ? Kí lórúkọ ẹ àbúrò ẹ? Esther. Okay, kíláàsì wo ló wà? Kò tí bẹ̀rẹ̀ school. Kò tí lọ school, kò tí bẹ̀rẹ̀ school tiẹ̀. Ẹjọ́ ìyẹn onídùn lọ́rẹ̀. Ìyẹn aláàánú. Bàbá rẹ̀ ni tó fẹ́ ṣèrànlọ́wọ́ fáwọn ọmọ yìí. Èyíkéyìí inú wọn. Ẹ máa sanwó. Ẹ máa sanwó. Edit cameraman mi tẹ̀tí yọ̀ǹda rẹ̀ kó máa sanwó school ilé. Èló lówó school ẹ? Èló lówó school ẹ? Ó mọ̀? Táàmù wo lẹ wà yìí? Second term. Ṣé public school ni wọ́n lọ? Níbí báyìí. A ṣiṣẹ́ lé lórí nípa tiẹ̀. Ṣùgbọ́n a sì nílò onídùúdù ọ̀rọ̀ lọ́rin náà. A lè rẹ́ni tó wò pé irú skul tó ń lọ ń bì báyìí kó lọ sí skul tó sàn jù yẹn lọ. Kọ́mọ́kọ̀ ìka àwọn àsanwó skul ti bì báyìí. A lè rẹ́ni tó jẹ́ pé ṣé private kọ́ ló wà nígbà yìí? public school ni, skul ìjọba ni. Private mo fi kún lọ. Skul ìjọba ni. A lè rẹ́ni tó jẹ́ wípé ó wò pé òun ní skul, bí òun gan ní skul tó dá sílẹ̀. Tabarẹ́ni tó nílé ìwé tó dá skul sílẹ̀, private school tó jẹ́ bí boarding school, àǹfààní wà láti wá ran èyíkéyìí náà àwọn ọmọ yìí lọ́wọ́. Ìyẹn bẹ́ẹ̀. Tabari àjọ ẹlẹ́yinjú àánú non-governmental organization èyíkéyìí tó ń ṣètò scholarship fáwọn ọmọ, ẹ wá bá wa mú ó kéré tán ẹyọ kan nínú àwọn ọmọ yìí. Mẹ́rin ni wọ́n. Ṣùgbọ́n ìkẹrin ti ń kọ́ṣẹ́, ó sì lọ sí school ń kọ́ṣẹ́ mechanic. Ó dẹ̀ lọ sí school náà. So àmọ́ kíláàsì tó wà. Primary 5. Okay, wọ́n ní primary 4 ló wà. So nítorí pé ẹ̀yin náà wo ìyá ọmọ yìí, báwo ló ṣe fẹ́ tọ́ àwọn ọmọ wọ̀nyí? Ọlọ́run nìkan ló lè bá tọ́ wọn. Ọkọ wọn níyẹn ò tiẹ̀ kò fẹ́ wúlò. Àìdòǹkìá ló ń ṣe kó wá jẹun tó ń jẹ́ bá ti wà ní. Ìyẹn jẹ́ àwọn nǹkan tí ojú tèmi rí nígbà tí mo wá. Tabara ẹni tó ní àwọn ìpèníjà kan àbí ibìkan tẹ̀ ògbó yẹ ká tan ìmọ́lẹ̀ sí. Ẹ lè jẹ́ ká mọ̀ ń sìn kó tó di pé àwọn tó ń digbájẹgun wa táwọn wa lọ. Ṣùgbọ́n mo sáà máa ní ìdí mo lọ sọ títẹ níbi mi lọ bí mi lọ́nà mi. Ìgbà tẹ wà yẹn ní òsínbí. Èmi náà ni mo wá gbọ́ pé wọ́n ti kọ orúkọ. Bóyá orúkọ mi wà nínú bóyá kò sí nínú ìdá. Ojú náà orúkọ gbé wa lọ sọ nítorí ojú náà. Gbogbo ẹ̀ náà tí ẹlẹ́dàá ó dáwọ́ ní gbogbo ilé-iṣẹ́ ní ìrìnàjà ẹ ti wà lára àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa wọn fún wa. Wọ́n ti jẹ́ kó yẹ pé 29 mọ́kàndínlọ́gbọ̀n ní gbogbo yín. Gbogbo ohun tó jẹ́ kí bíbá ìwà àti ìpè nínú àwọn kan ti lọ sí ọjà tí wọn ò tí ì lọ tẹ́lẹ̀. A pe nọ́mbà ẹlòmíì nínú wọn bóyá tó yá lọ tó wà nínú àárọ̀ ọjà yẹn ni ò jẹ́ kí gbogbo ibi ó kún báyìí. So ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ń pa ìdí pé nígbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ ká ń bọ̀ lé ní tẹ́lẹ̀, àwọn kan ti wà lọ́jà, wọ́n ti lọ sọ́jà tí ó rajà tí ó ṣe, ìyẹn ni ò yẹ kí bí ìkún kẹ́kẹ́ gẹ́gẹ́ bí àlàyé wọn. Wọ́n ní mọ́kàndínlọ́gbọ̀n 29 ní gbogbo yín. Àwọn tí wọ́n sọ fún mi nìyẹn nígbà tí mo béèrè. So kò jẹ́ bó ṣe jẹ́. Màmá fẹ́ sọ̀rọ̀ gbé ìgbìmọ̀ kan kalẹ̀ àti àjọ kan kalẹ̀
léyìí tí ó mọ̀ rí sí ọ̀rọ̀ yìí tí irú àjọ bẹ́ẹ̀ bá wà a máa mọ kí ló kàn láti ṣe kí ló kàn láti ṣe ká má parọ́ tara wa jẹ kò sí etí ẹnìkan lè máa fún yín tàbí tíjọba kan lè máa fún yín tó lè tó yín ṣùgbọ́n àwọn ohun tí ẹ nílò ní àjọ tàbí ìṣọwọ́ àwọn èèyàn kan lè máa pèsè tí ó máa ṣàǹfààní kò sí etí èèyàn lè fún yàn tó tó ṣùgbọ́n need eléwọ̀n pípẹ́ nǹkan ní need àwọn nǹkan téèyàn nílò àwọn yẹn ló ṣe pàtàkì láti máa ṣàwárí ẹ̀ wọ́n ní tó ń jẹba ti kúrò nínú iṣẹ́ ìṣẹ́kùṣe gbogbo tá a ti ń sọ látàárọ̀ yìí náà ohun tó lè gbẹ́lẹ̀ oúnjẹ náà ló so mọ́ tó fi máa sọ́ọ̀bù àti oúnjẹ bẹ́ẹ̀ bá jẹ oúnjẹ tó dáa yóò ní ìlera tó dáa náà so màmá fẹ́ sọ̀rọ̀ wọ́n rántí màmá yìí wípé lọ́jọ́ tá a wá wọ́n ní àwọn ní ọmọ mẹ́ta tí mo bá rántí dáadáa wọ́n ní méjì nínú ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ló máa ń tọ́jú àwọn dáadáa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ní ìkan nínú àwọn ọmọ yẹn kò rí tàwọn rò rárá wọ́n ní méjèèjì tó sì ń tọ́jú wọn yẹn wọ́n ti jáde láyé ọlọ́run á rẹ̀ yín lẹ́kún màmá wọ́n nílò ìrànlọ́wọ́ ẹ̀yin lẹ̀ ń dáná oúnjẹ fúnra yín ẹ̀yin lẹ̀ ń ṣètò gbogbo ẹ̀ fúnra yín ẹ fẹ́ sọ̀rọ̀ kankan lẹ́ẹ̀kan ẹ fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nǹkan tẹ́ fẹ́ sọ náà nìyẹn a ó wo ọ̀nà láti fi náwó sí yín. ẹ ló ra àkọ́kọ́ fún yín kó tó ṣaláìsí. ó dágbére kó n fẹ́ lọ sí Èkó. ok kó n padà bọ̀ ọmọ yẹn bóyá kẹ́kẹ́ gbọ́mọ yẹn jáde kò jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n máa ń sọ. ọ̀sẹ̀ kan ó wà ọlọ́run àwọn ìgbà ó ọlọ́run àwọn ìgbà dáná ó nígbà ẹ máa gbé ìgbọ̀n. ẹ gbọ́mọ yẹn jáde kó jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n máa ń sọ. wọ́n lè gbé wá a lè tọ́jú ẹ̀ ìjọ kejì ìjọ kẹta kò ju dé ìjọ kàmí náà tó tẹ̀lé. ọlọ́pàá sì. ọlọ́pàá ni ọkùnrin ni àbẹ̀rẹ̀. ọkùnrin ok. láti gbà náà ilẹ̀ yẹn wà ń bẹ̀. má lọ ta olùkọ́ àwọn tó ń balẹ̀ má lọ. ok ó ti ralẹ̀ kan síbí. ó ti rà wọ́n. ok ó ralẹ̀ fún yín. kò jìnnà sí ìlú láì. kò jìnnà sádùúgbò yìí. mo lè fi ṣe o lè ní kò tí ẹsẹ̀. bá wọn bọ́ fẹ́sì. ok torí àwọn ògbọ́n dáadáa. ọmọ nínú àwọn ọmọ méjèèjì ok ìkan ní lẹ́nu wípé bóyá tó ń bá wa ra ilẹ̀ yẹn fún mi. ok torí tẹ́lẹ̀ a nílò kan tí ẹgbẹ́ bóyá tí inú wa bá ṣaláìsí ok a níbẹ̀ kan máa sọ̀rọ̀ sí. ok ẹ bá a sọ̀rọ̀ sókè díẹ̀ torí àwọn wọ́n ní ìgbà tó yá wọ́n ti káńsù gbogbo bẹ̀ tí ó sáyè ibi tí ẹ lè wọ́n lè sìn. sì mọ́ tó lè sì kú sí. ok but ìgbà tí yẹn wá wò wípé bóyá kí wọ́n ra kóun bá wọn gẹ́ẹ̀tì plọ́ọ̀tì kan tóun bá wa bá wọn ṣe bó tiẹ̀ jẹ́ yàrá kan ó fẹ́ mú wọn kúrò ní ibi ni ibi pé tí wọ́n bá wà níbẹ̀ lọ́lọ́jọ́ bá dẹ̀ pàṣẹ ẹ̀ padà dé wọ́n á rí ibi tí wọ́n lè sìn wọ́n sí. wọ́n sí but bí ẹ̀ ṣe ní kóun náà bẹ̀rẹ̀ ó ti dáwọ́ lé kó tó dìbò bóyá àga yẹn máa yọ ok kó tó dìbò ó ṣaláìsí ọ̀yá yẹn ni wọ́n ń sọ̀rọ̀ lórí. nípa ẹ̀ ok àwọn nǹkan tí a ní lágbára láti ṣe òun náà ni a máa sọ àwọn ìlérí tá a bá máa ṣe bá bá ṣe wà níbí a máa ṣèlérí yẹn láti fún wa tí owó yẹn bá ká láti sọ̀rọ̀ lé lórí
ntọ́wọ́ tá sẹ́ndì sí wa bá ká ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn nígbà tí a sọ̀rọ̀ tí ò péjọ́ mẹ́jọ láàrin ìjọ bíi 5 sí 6 táwọn èèyàn sì ti dáwó jọ tówó ti ń kànlẹ̀kùn mílíọ̀nù kan náírà ó yẹ ká àwọn èèyàn gbìyànjú so based on nǹkan tí owó tó wà lọ́wọ́ wa náà láfi so mi ò ní sọ̀rọ̀ lórí tiwọn mi ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo rántí pé bàbá a máa fún wọn ní 50,000 naira màmá a máa ra stóòfù fún wọn mo ti send 100,000 sí yín so kò sẹ́ni tó ń tọ́jú kò sẹ́ni tó ń bá wọn náà dáná oúnjẹ kò sẹ́ni tó ń bá wọn ṣe anything àwọn nìkan náà lọ. ok ó máa ń wá lẹ́kọ̀ọ́ ok. Ọlọ́run ara kọ wa ṣe rí inú ìdíṣe nǹkan tí èèyàn lè fi ọpọlọ èèyàn ṣe Ọlọ́run á kọ wa báwo ṣe rìnrìn àjò yẹn pẹ̀lú yín màmá ẹ fọkàn balẹ̀ á ṣe ṣe àwọn ọ̀nà láti fi nawọ́ ìrànwọ́ sí yín Ọlọ́run á fi ọgbọ́n ẹ̀kún iná mi àti àwọn tájọ́ ń ṣiṣẹ́ láti mọ bá ṣe máa rìn so ìyẹ́wò fi jẹ́ apàtàkì. So, àwọn máa lọ. Ọlọ́run á bẹ́ẹ̀ mi gbogbo wa sí. À ń padà bọ̀. Ok, à ń padà bọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí náà láti wá wo ẹ̀rọ omi yín kó lè máa da ìyá padà. Ẹ̀tẹ́ máa pọn mi yìí nírọ̀rùn. Iṣẹ́ ìmọ̀ wò gbóró lọ láti lọ pọn mi. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ọmọ àti Masali kaoriba ya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára, látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa, ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ 3, òkú tó ti kú fún ọjọ́ 3 tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa ṣáàdálì kaba Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Masadali kaparibaya kasaidaya. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí? Kí ló ń tó ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó ti lọ káàkiri tó dàbí pé ò ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, ó ti pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sí ọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa
ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tólúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n ṣọ́nà fún ọ tí olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì gómìsà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé wòmísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sú ọ jájọ gbàdúà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù stay blessed in Jesus' name. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú olórí méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. Pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Host Control capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá Aládò 080 28 12 1088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi